ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá ọ̀yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn falafala ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. lẹ́yìn náà fọwọ́ di tí ò ní gbàgbọ́ oníkẹ́kọ̀ọ́ kó sẹ́wọ́ oníjìbìtì kó bá wà nílùú èkó ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́lá ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. lórí social media especially ní YouTube ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá pé nọ́mbà wọn 08021111530 ó yá máa tẹ ọmọ wọn lẹ́kìtì ìkọ́lé lẹ́kìtì ìbò sàmì ó ti gbé pàwọ́ ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn àjàbalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. máa gbọ́ Kẹ́mi máa bá ṣẹ̀ lọ olúwa tiẹ̀ lẹ́yìn ó ti ń dùn ó àìdùnmọ́ onígbọ̀ ẹ̀ onídèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ̀n bó ṣe ń ṣe ni kò máa ṣe. torí tó bá ní kí ó máa rí gbòòrò pé ta ló ń mi ìlú títí gan. gbogbo wa la ṣàgbọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. ẹ̀lò ẹ má ṣe dákẹ́. Mọ́mí ẹni ò bá mọ kí ló wá fún o ẹjọ́ yé mọ ọ̀ràǹdà gan. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. orí every gentleman lágbàáyé máa ló ń kọ́rọ́ ẹ títí tó fi dé. orí àwọn pòfẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ tí Kẹ́mi sọ máa ló nítumọ̀. ìbọn gangan lè yan tiwa tí ò máa lẹ́lẹ́gbẹ́ o. a ní ẹni ò bá mọ kí ló wá fún o ẹ̀jẹ̀ kò lọ sí YouTube. ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wètò yìí. orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tí tèmi ń jẹ́. adẹ̀kù sinmi aládùn tèmi o lágbára Ọlọ́run máa ṣe ọ̀pọ̀ sinmi láyé. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń bá mi rajà. mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ní táwọ́ náà o ọwọ́ yín ò ní kọ̀sẹ̀ ìsàlẹ̀ àpò ẹ máa rí ṣe. ọdún tó ṣe ń lọ sópin gbogbo wa èmi àti àtọmọ wa àtẹbí wa àní bá ọdún lọ. ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní èní kí tó máa bọ́rọ̀ mi lọ. ṣé rí aṣọ tí mo wọ̀ yìí lára aṣọ tí a ń tà nílé iṣẹ́ wa ní Kembi Show. ẹ kí dìde kẹ́ ẹ rí mi dáadáa. ẹ wo bó ṣe ń ṣàìn ẹ ṣáà rí bó ṣe ń lọ ẹ ṣáà rí mi. ọbẹ̀ tó dùn owó ló pa o. àwọn aṣọ yẹn wà òkè gan. ẹ lọ sí Kembi Show ẹ lọ wo show wa tá a ṣe síbẹ̀. ìbẹ̀lẹ̀ ti máa rí àwọn aṣọ yẹn kò dẹ̀ wọ́n. ó fún àìjú owó ẹ lọ síbẹ̀. à ń ta jewelries Brazilian jewelries Brazilian gold ó wà ń bẹ̀. a dẹ̀ ní àwọn ordinary fine jewelries ẹ pé ẹ máa wọ̀wọ̀wọ̀ tí ò ní bó. eléyìí tí mo wọ̀ ẹ́ náà ara wọn eléyìí tá ń tà nílé iṣẹ́ wa ni. ẹ pè mí 08022111530 nọ́mbà mi nìyẹn. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí pé àgbo àtúntà àgbo náà nǹkan tó bá ń ṣe lágbo ara ẹ pè nọ́mbà mi. báyà nǹkan ọmọkùnrin ò lè ṣe dáadáa ni o báyà jẹ̀díjẹ̀dí ọlọ́jọ́ tó ti pẹ́ ló wà lára ẹ̀ tẹ́ pé gbogbo ara máa dùn yín ẹ̀yin máa dùn yín ẹ pè nọ́mbà mi. gbogbo nǹkan tó bá ń ṣe yín ẹ pè mí. ìwọ tọ́yàn bá ń dùn a ní ọṣẹ tẹ́ pé a máa fún yín tẹ́ pé ọyàn yẹn kò ní dùn yín mọ́. ẹ̀yin tí ara bá ń ro náà gbogbo ara ń ro yín kékeré ara gbogbo ara ń sàn yín ẹsẹ̀ ń dùn yín ẹ lè gbé ara yín ẹ pè nọ́mbà mi náà bákan náà 08022111530 nọ́mbà mi nìyẹn. àdìdúpẹ́ lọ́wọ́ yín o. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ni ò pọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni mo fẹ́ dá sí. àkọ́kọ́ mo kọ́ fẹ́ sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ tí wọ́n gbé bí èmi Kẹ́mi Bùkọ́lá ilẹ̀ Yorùbá. àwọn abínúkú olóyè Sunday Igboho ni mo ní láti bá sọ̀rọ̀ ní èmi. ṣé ẹ̀dọ̀ ẹni bó ṣe ń lọ ṣé ẹni bó ṣe ń lọ
mo mọ̀ pé ojú ti máa tì yín báyìí, ara dẹ̀ ti máa lọ yín, torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan, mi ò ṣe ọmọdé, wọ́n dẹ̀ ti bí mi sílẹ̀ Yorùbá tí mo wà yìí. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ mi níbi tó ń gbé bí mi nílẹ̀ Yorùbá yìí kò ṣẹlẹ̀ rí látọjọ́ tí mo ti délé ayé. Ọmọkùnrin dẹ̀ dìde pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé kò yẹ kó máa ṣẹlẹ̀. Ẹ̀yin abínúkú ẹ wá dìde, ẹ gbógun tì í. Ẹni ńlá àfi tó bá kú, ẹni ńlá àfi tó bá sọnù, ẹni ńlá àfi tó bá ṣègbé, ẹni ẹ̀mí ìgbẹ́ ẹ̀rí látàn pé àbí kó bó ṣe lọ síbẹ̀ nìyẹn kó má padà wá sí Nàìjíríà mọ́, àbí kó má tiẹ̀ padà wá sáyé mọ́. Gbogbo èrò ọkàn yín ni pé kí ọ̀gbẹ́ni yẹn kó kú sí ibi tó wà yẹn, tó jẹ́ pé èrò Ọlọ́run ó yàtọ̀ sí tènìyàn gedegbe, tí mo dẹ̀ mọ̀ pé lọ́lá àwọn tí yà ń jẹ, lọ́lá àwọn tí àwọn Fúlàní ti pa, lọ́lá àwọn tí yà ń jẹ nílẹ̀ Yorùbá, lọ́lá àwọn tí wọ́n ti fi tipátipá bá sùn tó ti rèé, kò ní ṣẹ, èrò yín ò ní ṣẹ lé ọmọkùnrin yẹn lórí. Ó ti dákòókò ní tẹ́ pé àwọn èèyàn tí wọ́n fi ń ṣe lẹ́yà, ẹ̀yin kan tẹ́ rò pé ní agbára, kò dẹ̀ sẹ́ni tó lágbára tọ́lọ́run. Agbára èèyàn bíi ti báyìí níwájú Ọlọ́run. Ẹ rí nǹkan tó ṣẹlẹ̀, gbogbo ilẹ̀ ti máa rí o. Ó yẹ kí n ṣó fídíò yẹn fún yín, bọ̀ tí gbogbo ilẹ̀ ti máa rí. Àwọn Fúlàní apààyànjayé wọ́n dẹ̀ páàkì ara wọn sínú mọ́tò 3, kì í ṣe káà bọ́ọ̀sì ni o. Wọ́n kóra wọn bọ̀ láti ilẹ̀ Haúsá, láti nọ́ọ̀tì lọ́hùn-ún. Wọ́n fẹ́ wá ṣọṣẹ́ fún wa nílẹ̀ Yorùbá ń bí. Nígbà tọ́lọ́run máa ṣe torí wo ò ní gbàbọ̀dè, tẹ́lẹ̀dá wo ò ní gbàbọ̀dè, àwọn Àmọ̀tẹ́kùn wọ́n rí wọn mú. Ìgbà tó máa tú gbogbo nǹkan tí gbogbo mọ́tò, gbogbo nǹkan tó wà nínú mọ́tò ẹrù wọn, wọ́n bá àdá, wọ́n bá ìbọn, wọ́n bá ọ̀kọ̀, wọ́n bá ọ̀bẹ mákànjẹ́, wọ́n bá nínú mọ́tò. Ìyá ìjọ tó rọ́ lẹ́yìn tẹ́ wò mí, kí ló bá fẹ́ fi ṣe nílẹ̀ Yorùbá? Wọ́n fẹ́ wá fi ṣe yín lọ́ṣẹ́, wọ́n fẹ́ wá fi pa yín ni. Ṣé ẹ wá rí i pé ìjà tí ọmọkùnrin yẹn ń jà lọ́jọ́ sí, tí ẹ̀yin kan wá dìde ní dìde pé kó kú, ṣé ẹ wá rí i pé ìjà yẹn náà ti wá hàn sí gedegbe sójú ara? Ẹ̀yin ò ní sọ̀rọ̀ ni. Ẹ̀yin gan-an ti máa dára yín lẹ́bi, ẹ̀mí á ti máa dá yín lẹ́bi, ọkàn yín á ti máa dá yín lẹ́bi pé nǹkan burúkú la dẹ̀ ṣe fáwọn ọ̀ràn wa. Ẹ̀yin kan tẹ̀ wá wájú yẹn, ẹ̀yin kan ẹ mọ́ra yín o, ẹ mọ́ra yín. Nídìí láti máa dárúkọ yín, ẹ mọ́ra yín. Tí ọmọkùnrin yẹn pé nǹkan tó ń ṣẹlẹ̀, bí ọmọkùnrin yẹn wòlíì Ọlọ́run ni, ó ti mọ̀ pé bí ọ̀rọ̀ ṣe lọ yìí, tí rí nǹkan kan nílẹ̀ Yorùbá o, kí Ọlọ́run má jẹ́ kí nǹkan tó ju agbára wa lọ kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá. Àpẹẹrẹ lẹ́tí rí yìí, ẹjọ́ tó lọ tẹ́ pé àwọn Àmọ̀tẹ́kùn wá mú àwọn ará bíi kọ̀ọ̀kan wọnú ìlú wa yìí, kán wọ àwọn bó ṣe ń bọ̀ nílẹ̀ Yorùbá, bóyá Èkó náà ń bọ̀, bóyá Ìbàdàn ní o, Oǹdó náà ti mú wọn. Àwa mọ ibi tí wọ́n ń bọ̀ o. Tó bá jẹ́ pé wọ́n wá wọlé, ó ṣe bí wọ́n wọlé, ẹjọ́ tó lọ irú ipò ràbá wà báyìí. Àìmọye irú ẹ̀ tó ti máa wọlé sílẹ̀ Yorùbá. Ní gbogbo ìròyìn tá ń gbọ́, wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá pátá làwọn ará bí yìí náà ti wà. Nígbà kan tí ogun bá jà ní ilé, bóyá wọ́n bá ogun bí ìtàn táwa gbọ́, tí ogun bá ń jà ní ìgboro, inú igbó làwọn bàbá wa máa sá lọ. Ẹ mọ àwọn igi kan tẹ́ pé ó máa dàbí ilé báyìí, tẹ́ pé bí àmọ́ bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ ó tiẹ̀ sì máa wà mí mọ̀. Torí nígbà tá à ń kékeré tá a bá lọ sóko, àwọn àpáta kan máa ń ṣí ẹnu lẹ̀ tẹ́ pé èèyàn 20 lè kó sínú àpáta yẹn, tẹ́ pé ẹ̀dẹ̀ nímọ̀ pé èèyàn wà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni igi, àwọn igi ńlá láyẹn ó máa ṣílẹ̀ bá tẹ́ pé èèyàn lè, inú bẹ̀rẹ̀ àwọn bàbá wa máa ń sá sí láyé ọjọ́ sí. Ẹjọ́ tó lọ tó gun bá ń lé wa nígboro bó la fẹ́ sá lọ. Àánú máa ṣe mí o, àánú ẹ̀yin Yorùbá ṣe mí. Ẹ̀yin tẹ́ gbàbọ̀dé yẹn, ẹ jẹ ṣọpọ̀nná ìyà. Nígbà tí àkókò bá dé, ìgbà tí àkókò bá dé, ẹ máa jìyà, ọmọ yín máa jìyà, gbogbo ẹbí yín máa lọ sí ọ̀rọ̀ yìí. Torí ìkàlẹ̀ ń ṣe fún wa. Wọ́n pọmọ yín, wọ́n lajú ilẹ̀, wọ́n ti lórí láyà, wọ́n pọmọ yín ní ilẹ̀ wọn lọ́hùn, wọ́n ti lórí láyà, wọ́n tún ń bọ̀ nígbà tó mọ̀ yín pé tó bá pa wá náà, ẹ tún máa yìn wọ́n ni pé wọ́n ṣe ẹ̀yin Fúlàní ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá pa àwọn ọmọ wa o. Nígbà tí Sunday Igboho jà fún wa tẹ́ ní láàfin kó kú, wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ nì. Gúnmi
wọn ò tí ì pa ọmọ Gúnmi o tí Gúnmi ti jáde pé láyé wọn gbọ́dọ̀ pe àwọn Boko Haram ní tẹ́rọ́rìsì pé wọn gbọ́dọ̀ pè wọ́n níbẹ̀. ṣé àwọn ọmọ ẹ̀ náà máa pa mọ̀ pé ká ti dàrú. wọn ò tí ì pa ọmọ tiẹ̀ o wọ́n sọ̀rọ̀ lásán ni ló ní láyé kọ́ má sọ̀rọ̀ sí àwọn Fúlàní wọn pé wọ́n ń ṣàpàyàn láwọn tó ń pààyàn lójúkorojú. àánú ẹ̀yin ọmọ Yorùbá yẹn ṣe mí o, ẹ̀yin àgbààgbà yẹn alábọ̀dé yẹn lẹ́ẹ̀kan sí ẹ̀yin abínúkú Sunday Igboho ẹ máa sun ẹkú gbẹ̀yìn ni, ṣùgbọ́n torí pé gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ ló wá ń ṣẹlẹ̀ ní ìsìn. ó wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé yes òtítọ́ ló máa lékè. nǹkan tí Sunday Igboho ṣe lọ́jọ́ sí tí ó gbóyìn dìde tẹ lọ sí Àbújá tẹ lọ ń ṣàbòsí tẹ wá ń sọ̀rọ̀ tẹ wá ń sọ story tí story wá gbalẹ̀ lẹ wá sọ story Maria ló bí Jésù náà ó bú yín ni ó ṣá yín ni. ṣé ojú yóò ti já ń sìn? kí lẹ fẹ́ rí sọ sí nǹkan tó ṣẹlẹ̀ lóòdó yìí? ẹ̀yin àgbààgbà yẹn tí mi ò lè dárúkọ ìbọn tẹ́ mọ́ra yín, kí lẹ fẹ́ sọ sí nǹkan tó ṣẹlẹ̀ ní Ondo State? ṣáńjà ni? ṣé ogun ló dé ni? kí la gbé kí la jù? kí ló lè mú ẹ̀yà kan máa kó ìjà olóró wọ ìlú kan láì ṣe tó bóyá ìjà wà ńlẹ̀? ẹ tí mọ ibi tẹ́ ń lọ. mo mọ̀ pé pípẹ́ bóyá ẹ̀tẹ́ àti àbùkù àti òfò ló máa gbẹ̀yìn yín torí ẹ ti bàdé gẹ́ ẹ ti bàdé. torí ogun ẹ bá ń bọ̀ ní ìṣẹ́ rò pé bá kò ní kàn yín, ó máa kàn yín. tí ò bá kàn yín ó máa kan ẹni tó máa kàn yín. ìgbẹ́lẹ́ máa tó mọ̀ pé àṣé áńgẹ́lì wa ni òòṣà olóyè Sunday Igboho Olúọmọ aṣíwájú wa nílẹ̀ Yorùbá akọgun wa nílẹ̀ Yorùbá. ìgbẹ́lẹ́ṣẹ̀ máa mọ̀ pé ó mọ nǹkan tó ń ṣe. àǹkọ́tẹ̀ ẹ̀sán kò kàwé kì í ṣe kiri kan ẹ ó yẹ kò yẹ kí n ṣe bọ́ ṣe tún ń jà. èèyàn kó ìbọn wá bẹ́ẹ̀ ṣé tó kó ìbọn tó kó ọkọ̀ tó kó má fẹnu kẹ̀ǹgẹ̀ ṣé kí lẹ fẹ́ máa sọ fún èèyàn bẹ́ẹ̀? ṣé ẹ fẹ́ máa bá rojọ́? ẹ̀yin náà máa kó nǹkan tẹ́ pé òun náà tẹ́ bá jọ kojú ara yín ó máa tóra wọn. ẹ fowó ọdún pilẹ̀ wèrè kò ń ṣe bọ́ ṣe ń jà nìyẹn ó yẹ kó báwo lẹ ṣe fẹ́ kó jà. àwọn kan tẹ̀ ń sọ̀rọ̀ àwọn olórí burúkú kan tẹ̀ sẹ́ kò mọ bá ṣe ń sọ̀rọ̀ báyìí ìwé tí ò kà ní ẹ̀yin tẹ́ ẹ kàwé òṣì lẹ́fìwé tẹ́ ẹ kà òṣì lẹ́fì ń ṣe àbòsí lẹ́fì ń ṣe owó tó máa pa yín òun lẹ́fì lọ ń gbà l'Ábùjá. gbogbo ẹ̀ ẹ̀yin abínúkú Sunday Igboho ojú ti ń tì yín, ojú yẹn dẹ̀ máa tì yín dalẹ́. díẹ̀ ló kù o tó bá délẹ̀ tán agbára yín ò ní kà. ìyẹn lọ bẹ́ẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ nípa ìbò tí wọ́n dì ní Anambra lẹ́nu ní àná. ẹ̀yin kan wá jáde ẹ wá bẹ̀rẹ̀ sí ní bú àwọn Yíbò kíní kan kiri. orí yín ti dàrú o. gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń bú àwọn Yíbò yẹn orí yín ti dàrú. nínú ẹ̀yin ọmọ Yorùbá ìran yín mélòó ló ti jagun rí? ẹlẹ́gàbò sí gan. ìran yín mélòó ló ti jagun rí? ẹ̀yin gógó ní ọ̀lẹ. ìkọ́ tiẹ̀ jáde ló bẹ̀rẹ̀ sí ní fọ́. tó bá jẹ́ pé Yorùbá ni ẹ ó máa sọ bí ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ ìjọ tó ló fẹ́ pé Yorùbá ni ọjọ́ náà ti mú Sunday Igboho síbẹ̀ yẹn kí ni dáadáa yín dà? kí ni nǹkan tí ẹ dà? ẹ̀yin alábòsí alábọ̀dé. ṣé ó yẹ kí ẹ máa bú Yíbò ní àsìkò tá a wà yìí? ṣé Yíbò ló yẹ kí ẹ máa wá sọ̀rọ̀ sí? ẹ wá ń fa Yíbò ṣe lẹ́yà. tó bá jẹ́ ẹ̀yin ni tó bá jẹ́ pé olórí burúkú lọ́pọ̀ nù yín ẹ wò ní àṣepẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ ja ogun. ẹ wo army àti ọlọ́pàá àti navy tó ń kó wọ Anambra State wọ́n lé ní 50,000 láì jagun. tó bá jẹ́ ẹ̀yin ni ẹ ní kọ́mọ yín lọ jà torí pé kí ni ẹ fẹ́ kí wọ́n tún kú kó tún wá bẹ̀rẹ̀ ogun lẹ́ẹ̀kejì kó wá bẹ̀rẹ̀ ogun lẹ́ẹ̀kejì. ẹ̀yin dẹ̀lẹ́ ní ọ̀lẹ jù ẹ̀yin Yorùbá yẹn. mo máa yé ti àbòsí láyé mi o. kí lẹ ṣe báyẹn fún? kí ló dé tẹ́ máa fi máa bú àwọn Yíbò? problem kan náà ni àwọn méjèèjì jọjọ ní ìná. ìyà tí nǹkan tó wà ní Nàìjíríà yìí àwa méjèèjì la jọ ń sọ́fà ẹ̀. àwa àti Yíbò ní gbogbo nìyà ń jẹ ńlẹ̀ yìí. ṣé kò yẹ ká para wa pọ̀ ká ṣe àwa lọ́kan? ẹ wá jẹ́dẹ̀ wá fi wọ́n ṣe lẹ́yà. ẹ̀yin kọ́ lọ lẹ́ Yíbò gan sì já fáfá jù yìí lọ. gbogbo kọ́lá yẹn gbọ́dọ̀ fọgbọ́n ṣe. àwọn rí Yíbò ọmọ kan tó ń ṣe tó wá máa yá nìsín máa tún padà sórí ètò ìmọ̀tò ṣe bí mo sọ fún yín. ẹ rò pé Yíbò gbọ́n jù yín lọ ẹ̀yin Yorùbá yìí.
ikú ò tí ìṣẹ̀lẹ̀ tàṣẹlẹ̀ bọ́ síta kínní kan ọ̀lẹ ni wọ́n ṣèbọn ní kò sí ní kò ní rí sí ìbò ni tí ìbò bá ń wá tó bá dìbò ẹ mọ̀ kó tó ẹ pé wọ́n plan lẹ́yìn ni gbogbo yín ẹ sọ ìbò di gbogbo yín tẹ́ pé kí ẹ bá fẹ́ ṣe nǹkan mo wo fídíò kan lénìí wọ́n náà fẹ́ ṣe bóyá wọ́n náà fẹ́ ra báìbù àwọn fẹ́ ra Kùránì pé èèyàn kan ríran sí wọn wọ́n ti wá sí online ká máa dáwé ká máa ṣe kinní kan gbogbo nǹkan tí ẹ̀ ní secret ẹ̀ lè kóra yín níjànú ó dín nǹkan mélòó tí Ìgbò bí wọ́n ṣàtọ́ wọn sọ Ìgbò ju gbogbo ọ̀nà Ìgbò fi ju ẹ̀yin Yorùbá yẹn lọ gbogbo ọ̀nà torí ìjà mélòó ni ìran yín jà rí ẹ̀yin Yorùbá ìjà mélòó ogun mélòó lẹ ti jà ṣé bí wọ́n ṣe pa àwọn Ìgbò ní ọjọ́ sí ẹgbẹ́ kan tó wá bẹ̀rẹ̀ sí máa pa wọn kọ́ má fọgbọ́n ṣe wọ́n á ro ti ọmọ wọn á ro ti àwọn arúgbó tó wà ní fíléèjì wọn ní máa jàjọ òṣì ẹ wá retí pé bí àwọn àmì náà ṣe dé káà náà kó bọ́ síta alágbára má mèrò bàbá òmùgọ̀ bàbá ọ̀lẹ́ni àwọn náà fi ọgbọ́n ṣe ni so kẹ́ ẹ stop program rubbish tẹ́ ń ṣe yẹn gbogbo ibùkún tẹ́ ń ṣe yẹn pé kò ní sí ìbò dẹ̀ ti wà ń sin o kí ló ń ṣe yín náà kí ni pọ́blẹ́mù yẹn Yorùbá yẹn náà ṣé àsìkò lè kẹ́ máa fi àwọn Ìgbò ṣe yẹ̀yẹ́ àbórí yìí ti burú ni ṣé Ìgbò wá jọ ọ̀tá yín ni ṣé Ìgbò ni àwọn Haúsá tó jẹ́ ọ̀tá ìgbà ẹ̀kọ́ tẹ́ ń sọ̀rọ̀ nípa àwọn mọ́là yẹn nǹkan tó máa bí àti mọ́là àti Fúlàní yẹn ẹ wá Ìgbò lẹ́wọ́ tí wọ́n á ń bú nìsín kóró gbọ́n lẹ́nu yín gbogbo ọ̀nà mo tún sọ gbogbo ọ̀nà ní òkè ní gbogbo ara tí àwọn Yorùbá ń dá àwọn olóyè àwọn ẹgbẹ́ aṣáájú Yorùbá ó di mélòó ní Ìgbò dá àwọn àgbàgbà Ìgbò mélòó lẹ́rọ pé ló lọ gbàbọ̀dè fún Kánú adé tí máa wọ́n bá ìwé òjò tó ti gbàbọ̀dè fún Sunday Igboho ńlẹ̀ Yorùbá Ìgbò ju gbogbo ọ̀nà yín ní Ìgbò fi ní ọpọlọ ju ẹ̀yin Yorùbá kan lọ ẹ fẹ́ ṣe nǹkan báyìí tí ẹ bá ti gbọ́ ẹ̀sán online òun ló jẹ́ kí wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ ní ìṣe lójú ara ní ìṣe rò pé ti ṣe kínní ẹ jẹ́ lọ fi ọpọlọ sí nǹkan tẹ́ bá ń ṣe ẹ fẹ́ dáwọ́ èlò náà fẹ́ ra báìbù tó bá yá nìsín wọn á ní kìnnìkan èlò lè fẹ́ ra báìbù àti Quran tẹ́túgbẹ́ pé kọ́ máa dáwọ́ o ọjọ́ ilẹ̀ gbọ́ tí Ìgbò wá sí online wa máa ṣe orí burúkú rádaràdá tẹ́ ń ṣe gbogbo tí yóò ju dáwó ọmọ Sunday Igboho síbẹ̀ ní látọjọ́ ẹni sí ẹ ṣe kókun lọ́bẹ̀ ìjà tí Ìgbò ti jà ní Nàìjíríà Yorùbá ò tí ì ṣe ìdákan ẹ̀ kẹ kó sì lọ ẹ kórí burúkú yín lọ kẹ yé sọ̀rọ̀ sí àwọn Ìgbò mọ́ ẹni ìjọba òun ló pe ẹ̀ lọ́kùnrin kẹ fà àwọn Ìgbò lẹ̀ kẹ fún wọn sílẹ̀ ẹ máa kẹ́yìn èèyàn kó máa wá sọ̀rọ̀ àwọn máa bú Ìgbò wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ọpọlọ wọn pọ̀ so ìyẹn kò ní jù báyìí lọ lápá bẹ́ẹ̀ eléyìí tí mo tún fẹ́ sọ èyí tèmi gbogbo ẹni tẹ́ ra pure water nǹkan ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà o ẹnu pure water yẹn oná tún ń lò náà fi ṣe nǹkan o ẹ sọ fáwọn ẹbí yín ẹ sọ fáwọn ọmọ yín tọ́ bá ti mú pure water yẹn tán bóyá wọ́n máa mú dáńtọ́ máa kì sápò ní tọ́ bá délé kọ́ wá jù sí kọ́ ṣàwábì kọ́ máa jù síta o òun náà tún ń lò ní ìsinmi o oríwo onígbàbọ̀dẹ̀ ẹ̀dáwọ̀ onígbàbọ̀dẹ̀ àní ṣe àṣetì o ọmọ wo dẹ̀ ní sọnù ẹ̀yin tèmi ẹ̀yin tí ẹ lọ́mọ ní skul tẹ ní àwọn ọmọ sísí ẹ sọ fáwọn ọmọ yín dìwé tí àwọn yahoo fi ń lu ọmọ ń sìn ìwọ tó bá mọ̀ pé ò lè fún ọmọ ẹ lówó kúkú má jẹ́ kó lọ skul ni ó máa ní kó lọ kọ́ṣẹ́ torí àwọn òbí kan wà àti fún ọmọ ní 1000 ọmọdé wà ń skul ẹjọ́ tó lọ báwo lọmọ yóò ṣe ní tẹ̀lé yahoo wọ́n wá gé orí wọn wọ́n gé irun abẹ́ wọn bẹ̀rẹ̀ sí ṣe dáadáa fún wọn lu àwọn ọmọ yẹn gan seriously nìsín ẹ̀yin òbí tẹ́ ẹ̀ bá lágbára ti tọ́ ọmọ ní skul ẹ má jẹ́ kọ́ ọmọ yín lọ skul ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe àní fi ìdí jóná o àní sọ ọmọ nù ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní èní ẹ lọ sí kẹ́ńbí aṣọ tí mo wà yìí wà ń dé ẹni bó ṣe ń ṣàìn ní ẹ̀rí style yẹn ni style yẹn wà òkè ẹ lọ kò dẹ̀ wọ́n gbogbo ẹ wà Brazilian gold wà ordinary jewelry tí wà tó rẹ pé kò dẹ̀ ní bó ẹ pè nọ́mbà mi 00221111530 ẹ lọ sí kẹ́ńbí show gbogbo aṣọ wa ẹ gbọ́ ìbẹ̀rẹ̀ tí máa gbọ́ price àgbódà ẹ̀ tà lágbọ́ Ọlọ́run àní ṣìṣe ògùn ọ̀dẹ̀ máa búyọ ó dàárọ̀.